tí ẹgbẹ́ náà bá sọ pé òun fẹ́ kọ́ ọ lọ́mọ kì í ṣe tó yẹ kí èèyàn bínú sí kápẹ́ gẹ́gẹ́ wá pé ọyá jókòó mọ́dìbò ṣùgbọ́n wọ́n tún wá ń jẹ́ olóyè Wọlé Ọ̀gá pé á dìbò pẹ̀lú àwọn tó ti ń díje àwọn ọmọ gba fọ́ọ̀mù ó lè gbà ṣùgbọ́n á dìbò kò mẹ́sì ọyọ fún yín tó bá ti dìbò wọlé ó mọ̀ títàn ṣùgbọ́n tó ṣe olóyè Wọlé Ọ̀gá ni wípé bá ṣe ń bá bọ̀ ọ̀bọ̀n lọ kìtìpí bóyá ìwọ náà ni ọgbà ìwọ náà ni ọmọ lọ. ẹ ṣe ẹ jẹ́ ká lọ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun a ti rí pé kẹ̀kẹ́ kúkú òṣèlú ti ọdún 2026 ó ti ń gbìnà yábọ̀ díẹ̀díẹ̀ a ti ń gbọ́ fìrìfìrì wípé gómìnà tí ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn sẹ́nitọ́ Nurudeen Adémọ́lá Adélékè Jackson pé wọ́n ó ṣeé ṣe káwọn náà kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP ṣé propaganda ni àbí ẹ̀bà ni tàn mọ́lẹ̀ ṣe. ẹgbẹ́ òṣèlú APC àwọn ló ní propaganda tá à ń sọ yìí èyí tí nílé ìtẹnu tèmi gbà tí mo ṣe ń fọwọ́ ẹ̀sọ̀ yá kò sí nǹkan tó jọ wípé aṣíwájú Nurudeen Adélékè lọ sínú ẹgbẹ́ òṣèlú APC àhesọ ọ̀rọ̀ lásán àti imagination ẹgbẹ́ òṣèlú APC ni because wọ́n rò pé àwọn ń dúnkokò táwọn bá dúnkokò mọ́ aṣíwájú Nurudeen Jackson Adélékè yóò darapọ̀ mọ́ àwọn. ẹ rí i pé mo ní ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú ló ní ìmọ̀ tara ẹnìkan ká pé gbogbo ohun tí wọ́n ti fi ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti fi ojú ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀ṣun ni ó tó ohun tí aṣíwájú Nurudeen Adélékè sọ pé ọ̀dà náà mo fẹ́ darapọ̀ mọ́ kẹ́lẹ́ bá fi mí lọ́rùn lẹ̀ àmọ́ àhesọ ọ̀rọ̀ lásán ni kò sí nǹkan tó jọ because ẹgbẹ́ òṣèlú APC ìdókùkù mọ́ni ó pọ̀ pàápàá jùlọ lórí àwọn tí wọ́n pe àwọn ní pé ilé ẹjọ́ kan dá wọn padà àwọn alága tí wọ́n sọ pé ilé ẹjọ́ kan dá wọn padà ní ìjọba àbílẹ̀ káàkiri irọ́ lásán la bá ń bẹ̀ irọ́ lásán ni láti máa dókùkù lájà láti máa halẹ̀ mọ́ gómìnà àtẹgbẹ́ òṣèlú PDP níjọba àbílẹ̀ níjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun lásán ni. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. bó ṣe jẹ́ nù gbangba mo ti ń sọ yìí ilé tẹnu tèmi gbà tó sì sojú mi tí a jẹ́ pé àwa àti gómìnà a sọ̀rọ̀ báyìí ní ìdojúkojú pé lóòótọ́ a gbọ́ pé lóòótọ́ àwọn ò ní bọ́ lọ́nà ẹgbẹ́ APC o agbọ́pọ̀ lọ́nà ẹgbẹ́ APC oníkò kò sí ń tọ́jọ́ wọn bá ń lórúkọ jẹ́ ni léyìí tẹnu mi gbà tó sì sojú mi kòrò wọ́n ní wọ́n pé kọ́ ìṣọ́ra yìí. tó bá wá jẹ́ pé ẹ̀yin rò pé kò rí bẹ́ẹ̀ tó bá padà lọ rí bẹ́ẹ̀ ṣé ẹ lérò pé ẹgbẹ́ òṣèlú PDP ṣé candidate ó wà báyìí tó bá kàn tẹ̀ wá padà pé ó rí bẹ́ẹ̀. kò tiẹ̀ lè rí bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀. kò lè rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò sì lè rí bẹ́ẹ̀ aṣíwájú Nurudeen Jackson Adélékè kò lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. ọ̀dà ká ní kò rí bẹ́ẹ̀ lóòótọ́ inú ẹgbẹ́ PDP náà ni gómìnà sì wà kí ni àwọn nǹkan tẹ́ ẹ lè tọ́ka sí pé tí gómìnà Adémọ́lá Adélékè tí wọ́n bá sì wà ní ẹgbẹ́ òṣèlú PDP tó sì láwọn tó fẹ́ ṣe lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kí ni àwọn nǹkan tẹ́ ẹ lè tọ́ka sí pé ó lè mú gómìnà wọlé tó bá sì jẹ́ pé wọ́n sì wà ní ẹgbẹ́ lóòótọ́. àtọ́kasípọ̀ tó lè gbé gómìnà Adémọ́lá Adélékè wọlé tí ipò gómìnà lẹ́ẹ̀kejì ṣé kí ti welfareism àwọn òṣìṣẹ́ ní ká sọ ni ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀pọ̀lọpọ̀ gómìnà níjọba ìpínlẹ̀ ni ò tí implement minimum wages even most especially the APC governing state ni ò tí implement minimum wage tí gómìnà Adélékè fọwọ́ sí tẹ́ pé lóṣooṣù ibi tó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ń fẹ́ gómìnà Adémọ́lá Adélékè ní ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ tí fàǹfàǹsẹ̀ lórí ẹ̀ àwọn òṣìṣẹ́ wọ́n mọ̀ bá gómìnà lọ kábí wọn bá gómìnà lọ wọn ò ní máa jà fún pé òkè wàhálà tí ń ṣẹlẹ̀ yìí
àwọn ò fẹ́ kí ẹ̀mí àwọn lọ sí i káwé gómìnà ṣe dáadáa sí wọn wọ́n mọ̀ pé lẹ́mí àwọn ọba lọ sí kó lọ sí i wọ́n gbẹ̀mí ara wọn sá wọn ní àwọn ò ní dé ìjọba àbílẹ̀ pẹ̀lú wàhálà tẹ̀ ń fa yìí ebi torí pé wọ́n ń jẹ mùdùmùdù ètò ìjọba Adémọ́lá Adélékè ni náà sọ pé irọ́ o mùdùmùdù yìí ẹ̀ ní jẹ́ lẹ́yìn mi ẹ̀jẹ̀ agbẹ́mi wá sá à ní lọ sí iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ tẹ̀ tí ń bára yín tí àwọn APC ti ń bá gómìnà fa wàhálà yìí ṣe àgbẹ̀ tí bá ń jìjẹ̀bi ni lẹ́gbẹ̀ẹ́ máa le nígbà tó yẹ pé bí wọ́n bàjẹ́ kó bàjẹ́ ni ó ti mọ̀ pé kò sí ìjà ẹbí ló ń jà tí ó bá bàjẹ́ kó bàjẹ́ àwọn náà ń jàjà ẹbí lórí ìjọba àbí.